Okay, yeah. Tọ́ a dúpẹ́ fọ́lọ́run òní lè Friday 17 báyìí 2022 nílùú Ọ̀wọ̀ ní Catholic Church ibẹ̀ ni a wà báyìí tí a ti ń bá àwọn ìyá wa tí wọ́n pa àti bá wọn dárò nílùú Ọ̀wọ̀ tí Ọlọ́run bá foríjì wọn. Ìran Yorùbá àwa tá a jẹ́ mùsùlùmí àti kìrìsìtẹ́nì àtẹlẹ́sìn àbáláyé kò síjà láàrin wa o so ká má tí kì í pé bóyá bí àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá ló ṣe torí pé àwọn alákatakítí ẹ̀sìn the most criminal case against federal government in Nigeria today Boko Haram bandit dápọ̀ báyẹn àwọn náà ń dá wàhálà lẹ̀ so ilẹ̀ Yorùbá mùsùlùmí wà ń bẹ̀ kìrìsìtẹ́nì wà ń bẹ̀ ẹlẹ́sìn àlàbáṣe kò é ṣe pé mùsùlùmí ilẹ̀ Yorùbá náà àtàkì kìrìsìtẹ́nì so láíláí ìdí rẹ̀ tí chief mọ́ tẹ́mi gẹ́gẹ́ bí chief mọ́ gbogbo ilẹ̀ Yorùbá ló jẹ́ kí n wá bí lónìí láti wá kíra pé kò síjà láàrin muslim àti christian àtẹlẹ́sìn àbáláyé ní ilẹ̀ Yorùbá so àwọn alákatakítí ẹ̀sìn tán jẹ́ àwọn terrorist tán ń dààmú ayé àwọn náà ń wá táwọn ń destroy ilẹ̀ Yorùbá agbára Ọlọ́run bá wa mú wọn agbára gbogbo tó bá wò sá sí nínú ogun ilẹ̀ Yorùbá Ọlọ́run bá wa mú wọn Ọlọ́run gbàdúrà wa wò so ibi táwa ń wá fún òmìnira ilẹ̀ Yorùbá Ọlọ́run ṣe fún ọ̀rọ̀ àní dààmú security ilẹ̀ Yorùbá Ọlọ́run bá mú àlérú ẹ̀ mọ́ o so mùsùlùmí ilẹ̀ Yorùbá àti kìrìsìtẹ́nì ilẹ̀ Yorùbá àtẹlẹ́sìn àbáyé ẹ jẹ́ ká gbára wa mú ọmọ ìyá kan náà ni wá ọmọ Odùduwà kan náà ni wá so alóríkì so àwọn alákatakítí ẹ̀sìn yìí àwọn náà ń dààmú wa o ní agbára Ọlọ́run bí tá à ń lọ á débẹ̀ lérí o àlẹ́ dààmú lórúkọ bàbá lórúkọ ọmọ lórúkọ ẹ̀mí mímọ́ in Jesus name praise the Lord hallelujah 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 ẹ ṣeun gan. Give me join.